religion. There are more people espousing Yoruba religion outside Nigeria today than there are in Yoruba land in Nigeria. Let me give you an example. In the province of Bahia, nígbà tó mọ́ láàárọ̀ yìí wọn ò bí fúlàní kan dá wọn ò bí gún ẹja kó ṣẹ́ ní dèrè ìgàngàn tápà. ṣùgbọ́n ogun tí ń jà wọ́n lẹ́ Yorùbá ogun tó ń wogun pé ohun ò ní papọ̀ ohun ò ní jọyọ̀ kan òun logun tó ń jà wá torí tó bá yẹ pé nígbà yẹn gbogbo wa fẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹmi ààrẹ lẹ tó rísíkì lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí ìfà ogun tó ń wogun pé ohun ò ní papọ̀ ohun ò ní jọyọ̀ kan òun logun tó ń jà wá torí tó bá yẹ pé nígbà yẹn gbogbo wa fẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹmi ààrẹ lẹ tó rísíkì lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí kò lẹ́bí ń bí kò lóko ń bí kò ní lẹ́bí kò sí investment ẹ̀ ń bí tí o ti sọ pé mo ló ká òun lára tó wá fọwọ́ sọ̀yà pé ọ̀rọ̀ òyìnbó lè mọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ Yorùbá tó ní fúnra ẹ̀ ló wá kí la ṣe abùkẹ́sọ gbogbo wa fẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹmi ààrẹ lẹ tó rísíkì lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí kò lẹ́bí ń bí kò lóko ń bí kò ní lẹ́bí kò sí investment ẹ̀ ń bí tí o ti sọ pé mo ló ká òun lára tó wá fọwọ́ sọ̀yà pé ọ̀rọ̀ òyìnbó lè mọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ Yorùbá tó ní fúnra ẹ̀ ló wá kí la ṣe abùkẹ́sọ ẹ bá mi ṣe fídíò yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àkókò tẹ. Latte environment is under attack now, so we call on all security agents to please come to our aid. People are being harassed, people are being shot. Please, Lanlate under attack now. Please help. Káàárọ̀ ká sọ gbogbo àkókò tẹ́ máa rí fídíò yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa share fídíò yìí. Ẹ share fídíò yìí, ó ṣe kókó. Ẹ share fídíò yìí. Ṣẹ́rí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àfẹ́ iná gẹdú mọ́. We don't want iná gẹdú mọ́ ní Lálátẹ̀. No more inú gẹdú. Government should come and do something about it. Ẹ wá yọjú ọ̀rọ̀ inú gẹdú. Àti kékeré tí mo ti kéré ni mo ti gbọ́jú bọ inú gẹdú. Wọ́n nílẹ̀ ìjọba nínú gẹdú. Ibi tí gẹdú bá ti wà, ìjọba ló ní. Kó tó di pẹ́rọ àwọn kidnappers bẹ̀rẹ̀, kọ́rọ̀ bandits tó bẹ̀rẹ̀. Tí àwọn èèyàn bá jíyàn gbé, inú gẹdú ló máa ń gbà. Tí anything bá ṣẹlẹ̀ tó jẹ́ atrocity, inú gẹdú ló máa ń sá lọ. Tó bá dẹ̀ ti lè kó sínú gẹdú yẹn, ẹ lè rí wọn mọ́. Ní alẹ́ àná sáàárọ̀ yìí, wọ́n operate ní inú gẹdú ní ọ̀nà Èrúwà sí Lálátẹ̀. Ní alẹ́ àná sí àárọ̀ yìí, mi ò fẹ́ tàgì píṣọ̀ yẹn torí Facebook kò gbà ẹ̀jẹ̀ everything kò gbà nǹkan tó jẹ mọ́ ẹ̀jẹ̀. Ẹ bá mi share fídíò yìí. Òun ni tó bá gbé mo tàgì ẹni, wọ́n máa flag fídíò yìí. Facebook máa flag ẹ̀ torí tẹ bá rí bí ẹ̀kọ́ ṣe bo ẹni yẹn. Ní alẹ́ àná láago 9 ni wọ́n operate ń bẹ̀. Alẹ́ àná ni àti ìmọ̀ ọ̀hún tó jẹ́ ohun tó tẹ̀ wá ń dùn mí jù báyìí ní ìsìn wípé gbogbo ìgbìyànjú àwọn vigilante gbogbo ìgbìyànjú àwọn ọdẹ wọn ò rí wọn mú wọn ò rí àwọn wèrè yìí mú. Mi ò tí mọ̀mọ́ ibẹ̀ ṣe picture àbí fídíò yìí tí mo ṣe fẹ́ tàgì torí ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ ni mọ̀mọ́ ibẹ̀ kọ́ bẹ̀. Ẹ bá mi share fídíò àfẹ́ inú gẹdúmọ́ Lálátẹ̀ àfẹ́ inú gẹdúmọ́ ní Lálátẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ihun tẹ́ bá fẹ́ ṣe sí bóyá káàtì náà bọ̀ bẹ́ẹ̀ ni o tàbí kó wá bọ́ọ̀lù ẹ̀. Ní alẹ́ àná wọn operate inú gẹdú ni wọ́n gbà tó fi sá lọ. Àwọn èèyàn méjì ni wọ́n ṣe léṣe tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Àwọn méjì ṣe wá rí gbogbo ẹ̀ka ní school tó jẹ́ wípé tẹ́ bá ti ní yàrá méjì yàrá mẹ́ta ẹ máa kó àwọn ọmọ lọ ní ugbó pípẹ́ ti ní school. Àfẹ́ mọ́ bóyá kẹ́ kó àwọn ọmọ wa padà sí gbòòrò kẹ́ máa ṣe school yín gbòòrò. Ẹ má bínú bí voice mi ṣe rí stress tó ṣì wà lára mi kò tí kúrò mbẹ̀. Àwọn èèyàn dá school sílẹ̀ ẹ wo kẹ́lẹ́ mọ̀ títì ni mo wà. Ọ̀nà tó lọ sí Mayare, ọ̀nà tó lọ sí Èrúwà lẹ́ ń wò yìí.
ọ̀nà tó lọ Ìrúwà òun lẹ́ ń wò yìí torí ẹ̀ ló jẹ́ kí n bọ́ sí títì torí ẹ̀ òun ló jẹ́ kí n bọ́ sí títì àfẹ́ inú gẹ́dú mọ́ ńlá látẹ̀ kí wọ́n wá bá wa cancel ẹni sí inú gẹ́dú we don't want it again àfẹ́ inú gẹ́dú mọ́ torí àwọn tó ń ṣe inú gẹ́dú fún wa yìí wọn bá wa gbé lálátẹ̀ wọn gbẹ́rù wa àwa la gbẹ́rù wa àwa la ń gbẹ́bẹ̀ èèyàn méjì ni wọ́n ṣe léṣe lálẹ́ àná láago mẹ́sàn-án ṣé láti ṣú láago mẹ́sàn-án ni yé lè ti ṣú láago mẹ́sàn-án ilé ò tí ṣú láago mẹ́sàn-án náà àbí tí wọ́n bá ṣe àlọ́bì kan náà tó bá ń bọ̀ yóò ṣe àwọlé ẹ̀wà sùn ni àwọn méjèèjì ní sẹ̀sẹ̀ kan ẹsẹ̀ kan wọn làwọn méjèèjì wà wọn ò dẹ̀ ra wọn lórí burúkú imú ṣáàrí gbogbo ẹ̀yìn tẹ́wọ́ gbàgbọ́ ọdẹ fúlà lára tẹ̀ ẹ wò ó àti lọ nítorí àtúbọ̀tán yóò ní dá o gbogbo ẹ̀yìn ọmọ lọ́la tẹ̀tẹ̀ bá gbà bọ̀dẹ̀ fún lu yìí ẹ̀yìn ọmọ ẹ̀rú wà tẹ̀ bá gbà bọ̀dẹ̀ fún lọ́la tẹ̀tẹ̀ gbà bọ̀dẹ̀ fún ẹ̀rú wà àtúbọ̀tán yóò ní dá ẹ̀ ní lálẹ́ gbogbo bí tẹ́lá ti rí ẹni strange face ẹ ti rí ojú tójó tuntun ẹ tètè pariwo síta. ọmọ Yorùbá alọ́pọ̀ à ń jọ wọ́n aníyọ̀ à ń jẹ àtẹ́ alẹ́pọ̀ nílé àwa ń jẹ ilá funfun Tinubu ò dáa àkànbí ọmọ olódò dẹ ẹ̀ dáa Àrẹ̀mú Ọbásanjọ́ ẹ̀yin náà ò sún wọn ìkà níyìn àti Tinubu àtọbásanjọ́ ìkà lẹ́yìn méjèèjì tó bá tiẹ̀ wá lẹ̀ Yorùbá ní èpè tí wọ́n wọn èpè lulẹ̀ Yorùbá ṣe bẹ́yìn méjì dàgbà dàgbà lójú nìkan ẹ tún dàgbà nínú ẹ̀yin méjèèjì yẹn lè pé wá ń jà jù o Tinubu àtọbásanjọ́ èpè tó sọ pé wọ́n wọ̀n fúnlẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì yẹn ni wọ́n sọ òkùtù èpè yẹn ni wọ́n sọ lù ẹ wá mú èpè yẹn ẹ mú òdì ẹ̀ kalẹ̀ ẹ fẹ́ kí ìran tó ń bọ̀ máa jẹ èpè yẹn lọ Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ Sàkátà pàrà báyìí ní àgbàlagbà máa ń sin tó bá ti yí láì dúró ti di kẹ̀lẹ̀bẹ̀ nìyẹn àbí kó lọ́wọ́ kan àrùn nínú Tinubu ẹ̀ dà àkànbí ọmọdé òdò dẹ gbogbo ayé ò dà Àrẹ̀mú Ọbásanjọ́ ẹ̀ sùn ọ́ ẹ̀yin méjèèjì politically aṣíwájú lẹ jẹ́ ẹ ti jẹ́ president rí ní Nàìjíríà ìkan ti ṣe ológun rí ìkan ṣalágbádá alẹ́nu lọ́rọ̀ ni ẹ̀yin méjèèjì Ọbásanjọ́ àti Tinubu wọ ẹ̀yin méjèèjì ni ò dáa Yorùbáwùyí lórúkọ mi tí Sunday Igboho wáyé pé Musa Abdulkarimu ló ń jẹ́ Abidan Sokoto Abùsọ̀ngánná ló ń jẹ́ Sunday Igboho ò ní sí lẹ́yìn òdì Tinubu ò dáa Tinubu ò dáa Ọbásanjọ́ ò sùn ọ́ tó máa fi pa gbogbo ilẹ̀ Yorùbá tán Tinubu ò ní sọ nǹkan kan Ọbásanjọ́ ò ní ṣe nǹkan kan láti defend wa. They are fighting for their political ambition. Buhari remove forest guide. Tinubu débẹ̀ kò lè fèsì. Buhari ní kó lọ pa Sunday ọmọ Adéyẹmọ. Orí Iyọ̀ Àdìsá ó wà ní SI. Tinubu débẹ̀ kò lè pe Sunday Igboho wọlé. Bàbá Ọbásanjọ́ gbogbo táìpù tẹ̀ fi ń jáde tẹ̀ fi ń sọ̀rọ̀ wọ́n nẹ́ẹ̀sì Nàìjíríà yìí ẹ̀ẹ̀kan tí ẹ̀ bójú wẹ̀yìn wò kẹ́ ṣe ní ògbè wẹ̀yìn wò tó wáyé pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Nàìjíríà tẹ wá wò pé èèyàn kan tàbí ẹ̀yà kan tẹkàn wá bákan ṣá wípé ó ń jẹ́ Yorùbá wọ́n dẹ̀ fún yín ní máàkì ilẹ̀ Yorùbá wọ́n gbé sí yín ní ẹ̀kẹ́ ẹ wọ ọjọ́ kan ẹ̀kan tí ẹ̀ jókòó kọ́ máa yín tan ring glass wọ́n máa yín tàn ẹ̀kan tí ẹ̀ sọ̀rọ̀ nípa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èyí tí mò ń sọ yìí tó máa ní kí n pẹ̀jẹ̀ nínú yóò sì kí ló dé kí ló ṣẹlẹ̀ ojú ń tì mí nígbà tí mo rí àwọn àsùnwánà tí wọ́n ń jáde
Oh my God. Wọ́n ní tí ajá bá lẹ́ni lẹ́yìn ó máa pa ọ̀bọ. Nígbà tí mo ráwọn àwọn àsárídòkunbọ̀ tí wọ́n ṣe fúlẹ́ńgé tí wọ́n protect ilẹ̀ wọn. Àwọn Hausa forest guard àwọn náà ti jáde. Mo gbé picture wọn ní bí 4 months ago. The video is with me now. Àwọn náà tún jáde, wọ́n tún kẹ́rù jáde pé ẹni Fúlàní tó bá wá a máa ṣubò yín ni, a máa ṣú sí yín lára. Enter mi kí n enter lórí ọ̀rọ̀ tó yẹ kó wà nílé ayé nísìn ọ̀gùgà Nàìjíríà. You enter me, I enter you. You gbé fún mi, I gbé fún ẹ. Ó máa kù sọ́wọ́ tó bá fast jù. Àwọn Fúlàní ń display pẹ̀lú ọ̀kadà. Wọ́n kó ìbọn káàkiri nílẹ̀ Yorùbá. If you have ẹ bá ti lọ sí page mi láàárọ̀ yìí lórí YouTube Yorùbáwùyí. Mo pọ́ nítọ̀ wọ́n á ti rí bí wọ́n ṣe wọ Ogun State. Àwọn real estate 6 real estate marketers 6 ó wà lórí page mi Yorùbáwùyí lórí YouTube ni wọ́n jí kó ní Ogun State ní àná. Àwọn ọmọ yín nìyẹn o. Àwọn 6 yẹn tó bá pàdé àdé ní ààyè wọn ò lè pé mọ́. Mentally wọn ò lè pé mọ́. Torí wọ́n á nà wọ́n wọnú igbó ni. Wọ́n á nà wọ́n bí ẹni pé Ọlọ́run kan ló dá wọn wọnú igbó ni. Physically wọn ò lè pé mọ́. Lẹ́yìn tó bá ti wà traumatized mentally, physically egungun wọn á ti rún sínú. Ohun tí mi ń ṣe kó tó di pé ó travel tipátipá wọ́n jí gbé. Tó bá dé kò ní lè ṣe mọ́. Wọ́n wá sọ Yorùbá dá láàbò ara tó máa kógun dé everybody àti di handicap. Wọ́n sọjọ́ ẹ̀dá. Tí bá ń wò yín lórí kí n ṣe bá ń sọ̀rọ̀ bá máa pé ṣé àwọn bàbá wa náà làwọn eléyìí. Tinubu ẹ̀yin náà sùn wọn. Kẹ́ ẹ tó débẹ̀ wọ́n ní Buhari ló wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ yìí ẹgbẹ́nu dákẹ́. Buhari á mú yín o, á pa yín o, á tì yín sẹ́wọ̀n o. Ẹni máa ròyìn ogun ò ní kú. Ẹ̀dá tí ó lágbẹ̀yìn ò ní táwọ́ ná. Àwọn àpapọ̀ máa ròyìn ogun. Elédùmarè ò ṣe fi ẹ̀mí wa lé Buhari lọ́wọ́. Kí ló wá fún Buhari lẹ́gò? Kí ló fún Buhari lọ́dá títì? Kí ló fún Buhari láti máa yan fúlẹ́ńgé lórí àwọn ọmọ Yorùbá? Ṣé bẹ́yìn bàbá wa lẹ̀ wá ń sàlẹ̀ rẹ̀? Tí náà bá láwọ̀ kò ní gòkè odò. Ìró Buhari tó ń dún lórí ọmọ Yorùbá ní pọ́nlá. Ṣé bẹ́yìn bàbá wa lẹ̀ wà lẹ́yìn ẹ̀? Physically, spiritually, you supported Buhari. At the long run, Buhari padà jojú Tinubu pẹ̀lú àwọn Fúlàní. Ṣé wọn ò jojú ẹ̀ ni? Nítorí pé Tinubu náà jẹ́ èèyàn tó le ni. Mi ò ní fẹ́, mi ò ní gbà. Tó wà lára Sunday Gbogbo ló wà lórí Tinubu náà ọgbà gbá ti rí gbá ṣinṣin ó wà lórí Tinubu náà òun náà ti forí gbá BRT. Ó ṣe takú tì wọ́n lọ́rùn. President tó dìlé ní ṣé àwọn Fúlàní fẹ́ kó débẹ̀ ni? And despite everything, Tinubu ò ṣe ló gbé wẹ̀yìn wo, kò wẹ̀yìn kó wò wá nílẹ̀ Yorùbá. Tinubu ò rí wa. So rí wa ni Tinubu. Tó bá rí wa ẹni tá à ń wò lẹ́nu oní Sunday Igboho. Even our politicians now, they are now calling Sunday Igboho. Gbogbo videos kọ́ lèmi máa ń gbé. Because sometimes when some people talk, mi ò kí kàwé wọn kún. When we were talking then, when we were shouting, yelling, crying, they were not muted, even if they don't have what to say. They were busy calling us names. They call us terrorists. Wọ́n fẹ́ dógun sílẹ̀ Yorùbá ni o, wọ́n fẹ́ dáná sun Nàìjíríà ni o, ṣáà là ń dáná sun Nàìjíríà lọ́wọ́ yìí nísìn. Òkúta tọ́mọ̀ lè yín kọ́ ti padà digun lé mọ́ yín lọ́wọ́. Tinubu ẹ free Sunday Igboho. Ẹ fún ní account, ẹ fún lákàntì ẹ̀ náà tó ní nǹkan mi wà bẹ́ẹ̀ fún yín ni. Ẹ ṣí
lákàtí Sunday Igboho ṣé kò ti máa jà bó ṣe máa pa Yorùbá lọ lẹ́fẹ́ iye tó bá pa wọ́n kù ọ̀rọ̀ tí náà ní kú onúwé tán àwọn tó ń pe Sunday Igboho sí o mo ti gbé fọ́tò Ṣèyí Tinubu síbẹ̀ why tẹ́ ń pe Sunday Igboho bẹ́ẹ̀ kẹ́ pe Ṣèyí Tinubu tí Tinubu bá busy as president Nigeria tí wọ́n ń ṣe wàhálà káàkiri Agbesumomi ìjẹ́ kan gbádùn ìlú le wọ́n fìtínà wọn wọ́n fò bẹ́ẹ̀ kẹ́ pe Ṣèyí Tinubu. ọkùnrin ni Sunday Igboho ọkùnrin ni Ṣèyí Tinubu náà tókó bá tókó tẹ́pọ̀n bá tẹ́pọ̀n àwọ̀ kan máa ń yí jù kan lọ. gbọ́n ibi tí competition bá ti wà pé a nídìí ọkùnrin fífọ́ di pé Sunday Igboho nísìn. mo rẹ́ni tó yẹ pé lára àwọn tó bú mi nípa Yorùbá nation yìí mo gbà tó post mi ò tẹ̀sí mi ò jí mi ò kíní ẹ̀yìn kan sẹ̀ǹdẹ̀ sí mi. wọ́n jí ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ 25 million. lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ló bú wa sí. Everybody is now calling Sunday. Why Sunday Igboho again? Tinubu, please allow Sunday Igboho to be a father, a good father that he has always been to his children. Àwọn ọmọ abroad ni wọ́n ti ń lọ sí school. Ó máa san school fees àwọn ọmọ ẹ̀. Tinubu, why? Sunday Igboho rán mi sí yín omi ìtẹ̀rántí àti màtí wọ́n ti sọ̀rọ̀ gbẹ̀yìn. Ó máa san school fees àwọn ọmọ ẹ̀. Ṣé kí àwọn ọmọ ẹ̀ di ọmọ ọlọ́mọ kí ìyàwó ẹ̀ di ìyàwó oníyàwó tó kó jà fún wa nílẹ̀ Yorùbá ni? Kò sí èèyàn méjì tí é pé ń jà ayọ̀ Tinubu àtọ́básanjọ́ nílẹ̀ Yorùbá. Ṣé ká máa dá 200 500 1,000 naira fún Sunday Igboho ṣé kò fi jẹun ní àbí kò fi sanwó school àwọn ọmọ ẹ̀? You know how much it costs láti rán ọmọ lọ sí school nílùú òyìnbó. Ọmọ Sunday Igboho mélòó ló wà nílùú òyìnbó? Báwo ló ṣe máa sanwó school? Ọkọ tó ti ń tọwọ́ bàpò tó ti ń fún ìyàwó lówó ẹ fẹ́ kó máa dúró de ìyàwó láti jẹun. Tàbá dẹ̀ fún yín lépè iṣẹ́ ṣòpẹ́ ẹ máa wẹ̀ dá ẹ̀yin bàbá ẹ̀ tàbá tí gbogbo ọmọ Yorùbá tàbá dájọ́ tàbá dá ìpèjọ fún yín kí gbogbo ọmọ Yorùbá ká dúró báyìí ká wá ní ẹ bá wa gádá ìpè tẹ́ ẹ bá gúnyán fún gbogbo ọmọ Yorùbá a máa tán kò ní yó wa ṣùgbọ́n tí gbogbo ọmọ Yorùbá bá dá ìpèjọ fún yín tá a dá ìpè sínú odó tá a fi gún iyán fún yín ẹ̀yin bàbá yìí nítorí ọ̀rọ̀ Sunday Igboho mi ìṣòkò ẹ̀ máa lè jẹ́ débì kan o àyàfi tó máa fi tó kù sí reserve fún àwọn ọmọ yín lókun nítorí kó dìde pé kọ́ máa pa ẹ̀ràn ṣé torí ẹ̀ lè ṣe fẹ́ handicap ẹ̀. Why are we like this? Why? Why are we like this in Yoruba land? Àwọn tí wọ́n gbé lógùn state. Báwo náà ṣe máa san owó? Èló náà máa ní kán lọ mú wá. It's a question. And how will they pay it? Yes, marketer ni wọ́n, real estate marketer ni wọ́n. Èló ló wà lákàntì kọ̀ọ̀kan wọn. As a real estate marketer. Ọba tí wọ́n gbé ní Bàyá gan. Wọ́n ń bèrè 150 million naira. Ọba Bàyá gan tí wọ́n gbé. Wọ́n ń bèrè 150 million. Kàtẹ́wá sọ pé wọ́n dùn sọ́tún. Wọ́n dùn sósì. Wọ́n ké sálára, wọ́n ké sáré jẹ̀gẹ̀, wọ́n ké sọ́rọ̀ ọ̀gbọ́n àga. Wọ́n padà gẹ́ẹ̀tì 150 million. Wọ́n kó fún àwọn agbésùnmọ̀mí. Ṣé máa fowó yẹn ra mọ́tò? Ṣé máa fowó yẹn kọ́lé? Ṣé máa fowó yẹn ra bàtà? Kí ni máa fi owó yẹn ṣe ọmọ Yorùbá? Nigeria government is a government enriching and promoting
terrorism. In the name of negotiation. Mo show kini Putin lórí page mi. Putin, president kí lórúkọ ẹ̀ Russia. Ó ní ti Ọlọ́run ni pé kó dáríjì àwọn agbésùnmọ̀mí. Ó ní ṣùgbọ́n tòun ni pé kóun send wọn lọ bá Ọlọ́run k'Ọlọ́run lè bá dáríjì wọn. Stylishly, Nigerians support terrorism by negotiating with the bandits, by giving them ransom, and you did not allow the Yoruba people to fight back. Àwa nìkan nísìn. Lawa vulnerable ní Nigeria. If you don't know, just go and know this. Know this and know peace. Ní Nigeria sí, Yoruba nìkan ló wà vulnerable. Yoruba nìkan ni ò lè gbé hands. In the name of ọmọ wa ló wà ńbẹ̀. When Buhari was there, ó jẹ́ kó ọmọ wa débẹ̀, ọmọ wa ní ẹjọ́ ṣe. Tinubu is there now, ọmọ wa ló wà ńbẹ̀, ẹ má sọ nǹkankan. Mílíọ̀nù náà fẹ́ pa kí 2027 tó tó dẹ́rẹ́ fi dìbò. Yes, Tinubu, you might be trying your best, but trust me, Baba, èyàn ò kí ń da lójú ẹni tí ò bá nífẹ̀ẹ́ èèyàn. Ọ̀tá ẹni ò kí ń pa òdù ọ̀yà. Bó bá pẹ̀rin, á sọ pé ìlérí ló pa. Tinubu, no matter what you do to keep Nigeria together, it will still be in vain. You cannot do what Awolowo has done. May his blessed soul rest in perfect peace. What Awolowo has done, Tinubu, you cannot do it. You cannot. Ṣé lè ṣe free education fún gbogbo wa? Baba Awolowo did it. Láàrin ìjọ mélòó sí ìjọ mélòó. Jakande, governor of Lagos State. Ẹ gbọ́dọ̀ wà pàdípàdí ni. Ṣé lè ṣe free healthcare fún gbogbo wa? Lórí àwọn bàbá Awólọ́wọ̀, òyìnbó wa ń bẹ̀ wá ni wípé ẹ wá sílùú wa. Lásìkò àwọn bàbá Awólọ́wọ̀, lásìkò tí a máa gbẹ́bọ, a máa ṣoògùn, a máa gbààwẹ̀, a máa lọ ilé aláàfáà, ilé wòlíì, ilé pásítọ̀, ilé adánúṣe, ilé igbá, ilé àwo, ká lè bá a rí físà gbà. Tẹ́lẹ̀ mi bá gba físà báyìí, the first 6 months tó bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn tó jẹ lówó nílé, àwọn babaláwo, oníṣègùn, àáfàá, wòlíì, pásítọ̀, àwọn kọ́kọ́ máa sẹ́ǹdì owó fún. Ẹ ṣé sà, ẹ ṣé sà, ẹ ṣé sà, físà tó fi ń bẹ̀ wá tẹ́lẹ̀. Tinubu, tó bá wù yín, kẹ́ ẹ mú gbogbo ilẹ̀ Nàìjíríà, kẹ́ ẹ fi kó gold. Ẹ mú gbogbo ilẹ̀ Nàìjíríà, ẹ sọ di gold. Tí Fúlàní bá débẹ̀, wọ́n bí wọn mọ́ destruction ni. Ká bà nǹkan jẹ́, wọ́n bí wọn mọ́ ni. They will still collapse it. And what is the essence? What is the essence pé ẹ ṣe? We are vulnerable in Yoruba land. Yoruba people, we are vulnerable on our land. In our religion, there are more people espousing Yoruba religion outside Nigeria today than there are in Yoruba land in Nigeria. Let me give you an example. In the province of Bahia in Brazil, a province that is a Roman Catholic province, there are more Yoruba centers of worship today than there are Roman Catholic churches. Almost everybody who is a Roman Catholic is also a worshipper of Ogun or Ija or Yemoja or Oshun and so on. And Yoruba religion is spreading in the world. A professor of comparative religions wrote a book a few years ago. The title of his book, The 8 Leading Religions That Rule the World. And in order of strength in the world, number of people, power, influence, and so on. Yoruba religion is the 6th of the 8.
And that's the only religion from Africa that is. The 8 religions that will later rule the world. The 8th religion to mark. Yoruba is the only one from Africa. When we said, I want to one man rinta, to man riwaju, one Yoruba will later rule the world. Now everybody from the West are fighting to protect Nigeria from terrorists. And who is the person holding Nigeria now? Ẹ̀mí wo ni Nigeria fi mí? Oxygen wo ni Nigeria fi mí? Tinubu orí ẹ̀ ò lè wú ju iṣẹ́ apá ẹ̀ lọ. Àbí kínú Tinubu wá dùn títí. Okay, let's say Tinubu. Let's come to Bia Adenuga. Or maybe we go to àwọn tí wọ́n kọrin àbáwọn actors and actresses wa. Okay, ẹ dá bá mi dárúkọ àwọn olówó tẹ́ bá mọ̀ tí wọ́n lè fi owó invest. Kínú any one of them wọ́n á dùn títí pé orí àwọn wú o ju iṣẹ́ apá àwọn lọ. Kọ́ wọ́n ní the next thing táwọn máa ṣe ni pé káwọn lọ dá company kalẹ̀ sílẹ̀ Haúsá. Ṣó lè possible? Ṣó lè possible? Kí ọmọ Yorùbá lọ dá ilé iṣẹ́ kalẹ̀ sílẹ̀ Haúsá. Each and every one of them are running down to Yoruba land to establish. That is why they want one Nigeria. They have already invested in Yoruba land. Ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Ilẹ̀ àrídùnnú. Ilẹ̀ àwọn òrìṣà. Ilẹ̀ tó máa dá àgbàdo sẹ́yìn kùlé tó máa yọ ewé. Omi wa òjò wa ò pọ̀ jù. Ohun wa ò pọ̀ jù. Tó bá wà nílùú tó bá ní you are from Nigeria, wọ́n á ní from Lagos. Ìlú mélòó ló ní gbogbo àgbáyé? Ìlú mélòó ló ní omi tó wà ní wharf? Apapa wharf. Natural resources. Ìlú mélòó ló ní tani? Àwọn Fúlàní sọ fún yín pé the gold in Zamfara belongs to the Zamfarans. Àwọn tí wọ́n wà ní Zamfara, àwọn ni wọ́n di gold tó wà ní Zamfara. Wọ́n ṣe lọ kọ́ àwọn brothers wọn wá tí wọ́n pa wọ́n ní Sambisa. Ṣé gold, lithium, bitumen, oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà nílẹ̀ Yorùbá, does it belongs to the Yoruba people or it belongs to the Fulani? Even though Àjàlátà náà ẹ̀yin náà kọ́ nù pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ Yorùbá tó yẹ kí ọmọ Yorùbá máa sáká tó yẹ ká tọrọ jẹ ṣùgbọ́n kan yín ti lè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ pé lérè ń jàgbá ẹni bá lè kú kó kú ẹni bá lè kú kó kù ni ṣùgbọ́n tó máa pa tálíkà tán wọ́n bọ̀ wá polówó ìyà tó ń jẹmọ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ó ń gbé wéètì ni tó bá jíìmù tán tó bá mú ẹ̀yin olówó sọ́wọ́ ẹ̀jẹ̀ yín àgbẹ̀. Àwọn security tí wọ́n ń tẹ̀lé yín lẹ́nu èèyàn ni wọ́n ẹlẹ́ran ara ni wọ́n o wọ́n lè mú páàsì yín sílẹ̀ tí wọ́n á sán yín ní bàbá ìgbà tí tẹ́ bá ń lọ lójú ọ̀nà kò sí iye ìbúra tẹ́ lè bú fúra fún wọn èèyàn ni wọ́n o ẹlẹ́ran ara ni wọ́n ẹ̀rọ ti pé ẹni tó súnmọ́ Kúdí Abíọ́lá ló fa Kúdí Abíọ́lá kalẹ̀ bàbá mi Ọlọ́run bá ń fọ̀run kẹ́ á ní ejò kì í sọ̀yàn láti jìnnàjìnnà téjò ò bá súnmọ́ ẹ kò ní sàn ẹ́ àwọn tẹ́ ń wò yẹn wọ́n sì ń bọ̀ fún yín o Yorùbá wo yìí lọ́wọ́ mo wíire àbí mi ò wíire gbogbo ọmọ Yorùbá ẹ má bínú pé mi ò kì í. An international religion. Okay, so here we are. We have built all these great things, but we don't know how to handle politics. Somehow. Because when we start fighting among ourselves, we just keep fighting. And we don't look around us to see what is really happening to us. So today, in the 19th century, we fought wars, and we couldn't stop them. And Ibadan, thank God for Ibadan. The Ilori people
who are not Fulani at all. They were Muslims, but they were not Fulani. They were leading an army to conquer the whole of Yoruba land for Islam. So Ọbásanjọ́, despite pé lásìkò tí yín lẹ gbé history kúrò ní school láti please àwọn ọmọ Fúlàní ká má bàa mọ ìtàn wa. Àwọn àgbààgbà kan tọ́lọ́hun ò tí ì pa, tọ́lọ́hun ò dẹ̀ ní kánjú pa, àwọn náà ń sọ fún wa ẹ̀. Wọ́n ní thank God to the Ìbàdàn people. Wọ́n ti pé bẹ́ẹ̀ náà lọ́mọ Adéyẹmọ ti jáde. Ìjà gbòòrò làrùn Ìbàdàn.